ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pè mí wípé kí ló dé tí àwọn òṣèré tíátà pàápàá jùlọ àwọn àgbààgbà òṣèré náà dákẹ́ tí wọn ò dá sí ọ̀rọ̀ tó ń lọ nípa ó ṣe bandit kò ṣe bandit. Mo dẹ̀ ń jẹ́ kódà mo rẹ́ni tó pè mí pé abẹ́rẹ́ ọ̀rọ̀ ṣé kò sí olórí nínú àwọn tí wọ́n ṣe fíìmù mi tó yí wọ́n lè táwọn náà lè ní pàtì kan tí wọ́n á kó bóyá láti mọ ọ̀nà tán fi bá ìjọba sọ̀rọ̀ ní pé sì bí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tíátà yìí sì bá àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ń lò wọ́n nígbà tí káàpì bá tó wọ́n fi wọ́n ṣe campaign tí wọ́n dẹ̀ ń bá àwọn èèyàn oríṣiríṣi sọ̀rọ̀ pé kí ló dé tí wọn ò lè dá sí ọ̀rọ̀ ó ṣe bandit kò ṣe bandit ṣé kò kàn wọ́n ni. A dẹ̀ ti sọ a dẹ̀ rí bàbá wa Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello ìbáyín o bàbá àgbà ọ̀jẹ̀ ni yín nínú àwọn eré ìtàgé àgbà ọ̀jẹ̀ ẹ ti níyùn nílẹ̀ tó pọ̀. Bàbá wa Jídé Kòsọ́kọ́ ẹ̀yin ò tí ì fẹ̀yìntì bí àwọn bàbá wa Ẹ̀dá Onílé Ọlá tó jẹ́ pé ẹ̀yin sì lè ní akitiyan láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ torí ọ̀rọ̀ yìí Ọlọ́run ní jẹ́ ká rábùrú Nàìjíríà tó bá ta bálé tó bá ta bóko yóò bá gbogbo àwọn èèyàn pátápátá. Olóko ò ní lóko olódò ò ní lódò ìyàwó ò ní rójú ọkọ kò ní rójú ìyàwó ò ní béèrè ibi tọ́mọ ẹ̀ wà mọ́. Ọlọ́run ní jẹ́ arógun. Àwọn bádìtì yìí ti ń ṣe débi wípé tó bá lọ padà wá di wàhálà ìjágbára wa ó kà ṣùgbọ́n kó tó di wàhálà èyí ṣe tá a jáde káwa náà ní àwọn impact kan tá a máa kó táfi ran ìjọba lọ bí ìjọba bá lè dá sí àwọn aráàlú ẹjẹ́ àti ìjọba lẹ́yìn. Ìwọ tó bá wà nínú kọ́tìsì kan bóyá ẹgbẹ́ kan lẹ́ ń ṣe ẹ ṣe meeting ọ̀nà wo lẹ́yìn náà lè gbà ẹ̀yin OPC ẹ ṣe meeting ẹ̀yin ẹgbẹ́ bóyá ọdẹ ní o bóyá Àmọ̀tẹ́kùn ní o ẹ jẹ́ ká máa sọ di ara wa bàbá para wa kò sẹ́ni tó máa pa wá bàbá tara wa síta àwọn aráàlú gangan la ní ìkìlọ̀ jù because àwọn tí wọ́n jẹ́ aṣíwájú àmọ́ ẹni tó ń gbàbọ̀dé gan nínú wọn. Ṣé bá sì máa wòran lélẹ̀ ṣé ẹni tó kù táwọn máa sì lélẹ̀ yìí àfi kí Ọlọ́run kókó wa yọ káwa náà dẹ̀ sọ́ra wa ká dẹ̀ ṣera wa lóṣùṣù ọwọ́. Mi ò ní sọ jù bá ń lọ o Ọládékan Àyìndé ló kọ mí o bàbá kan bẹ nílùú Àbújá bàbá mi yà sí gbogbo ẹni tí ọmọ ẹ bá mùmùkùmù àbò fàfàkùfà tó fẹ́ máa dà lọ́pọlọ rú olóṣèlú tí sẹ̀rọ̀ lọ dédé gbogbo ẹni tí ó bá má mú bọ́ ọkọ àmúbọ̀ aya àmúbọ̀ ìyàwó oríṣiríṣi ẹ kàn sí bàbá yìí nílùú Àbújá ẹ pè nọ́mbà wọn kódà wọn máa pèsè ránṣẹ́ síbi tẹ́ bá wà ẹ ṣeun ẹni dààmú. Atoni ìgbàlọ́lọ́ ń jalajala aluwala. Ọba tó yanjú ìṣòro ẹ̀dá ní rọrùn. Tó wá fi bàbá Mẹ́yà sí spiritual consultant kẹwàá ní Nàìjíríà. Pẹ̀lú kún fáyà kún ọlọ́run náà. Ó ní kí gbogbo ń táyé ti dé. Tó bá ti dọ́dọ̀ bàbá Mẹ́yà sí kí gbogbo ẹ̀ máa tóbi sí ni láì. Wọ́lá oníṣẹ́ ńlá Mahama. Wọ́lá sírí Súrátù Yásìn nínú Kúránì Kárím. Àwọn ọmọ tó mú kó mu fàfàkúfà kí wọ́n filẹ̀ fúnra wọn. Kí ló ń jẹ́ ìjákulẹ̀ lórí iṣẹ́? Àmúbọ̀kọ àbíyáyá. Disappointment, promise and fail. Business connections. Obìnrin tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ọkùnrin tí ò lè ṣèṣe akọni lọ́dọ̀ obìnrin. Ìtọ́jú ẹ̀ wà dáadáa. Tẹ bá rẹ̀ ni tó ń fojú kó jàǹkárí wọ̀. Kò ní rí bẹ́ẹ̀ mọ́ mọ́ṣálá. Ẹ máa bọ̀ lọ́dọ̀ bàbá Mẹ́yà sí spiritual consultant nílùú Àbújá FCT. Ẹ tún lè pè wọ́n sórí aago 0913-838-3600 tàbí 0812-637-5711. Ìlànà àmọ́ inshallah.